Ẹ dákọ̀ yín fún ọmọ Nàìjíríà. Èmi ni Ògúnọlá Olúmídé. Ẹ gbóhùn sókè. Ògúnọlá Olúmídé. Ògúnọlá Olúmídé. Bẹ́ẹ̀ni. Ọdẹ ni yín o. Bẹ́ẹ̀ni sà. Ṣé ẹ kọ́ sí ọdẹ ni? Mo bá iṣẹ́ ọdẹ nínú ilé ni. Ẹ lọ́gà. Mi ò lọ́gà. Kí wá làwọn ìrírí yín ní ìdí iṣẹ́ ọdẹ? Ìrírí àkọ́kọ́ mi ni pé ìjọ́ kan mo lọ sí oko. Ìjọ́ yẹn a ní nǹkan tí a fẹ́ fi jẹun nílé. So mo ṣe torchlight, kò ṣiṣẹ́. Ìbọn àkọ́kọ́ mo gbé, ìbọn náà rẹ̀ ó já. Mo gbé yẹn sí ilẹ̀. Mo tún gbé bárẹ̀. Bárẹ̀ yẹn náà, òun náà tún ṣéèkì. So Kútọnu kan dẹ̀ wà ní ilé ọ̀dọ̀ wa, obìnrin ni àti ọkọ ẹ̀ náà jọ wà. Pé kí n sì try pé kí n gbé sakabula ẹlẹ́ẹ̀kẹta yẹn pé ó máa gbọ́n tiẹ̀. So mo sá gbé yẹn náà. Ìyẹn náà ìyẹn ò gbọ́. Wọ́n á padà sí orí bárẹ̀ yẹn. Mo sá ṣe bárẹ̀ yẹn, mo sá dúró ń tiẹ̀. Ó ṣiṣẹ́. So mo mú torchlight mi. Yẹn náà, mo sá tó náà sí ìyẹn gbọ́n tiẹ̀. Mo sá kọrí sí oko. Mo kàn lọ, mo rí ojú kan. Ojú yẹn, ojú ẹran ni mo pè é. Ẹ̀sà lè bí ojú ìgalà ló mú wá. So mo sá ta ìbọn sí. Tí máa dé bẹ̀, mo bá òkété. Báwo ni òkété ṣe? Báwo lójú wọn ṣe jọra wọn? Pé báwo lójú òkété ṣe lè jọ ojú ìgalà? Ó sá surprise mi. So bàámi kan dẹ̀ wà. Mo sá dẹná gba ọ̀dọ̀ wọn. So bàbá yẹn ní tí wọ́n jẹ́ bí bàbá fún mi. So mo sá lọ bá wọn, mo lọ jí wọn pé nǹkan báyìí mo máa rí. Wọ́n ní kí n má worry pé kí n tún padà lọ. Níjọ́ yẹn. So mo sá lọ tí máa lọ. Mo dé ibì kan. Mo rí side ibi tí mo ti ta òkété, tí mo ti rójú yẹn tó di òkété yẹn. So mo sá tún padà síbẹ̀. Mo dé bẹ̀, mo rí ọlọ́gẹ̀dẹ̀ kan. Ojú yẹn náà mo tún padà ní side ibẹ̀, mo tún padà rí ojú. Nígbà tí màá tà yẹn, ó di ọlọ́gẹ̀dẹ̀. Mo sá gbé ọlọ́gẹ̀dẹ̀ yẹn. Nígbà tí n fi dé ibi ọlọ́gẹ̀dẹ̀ yẹn gan, ìrun ti bò. Ní ọlọ́gẹ̀dẹ̀ tí mo ta ní Èmídélé. So àwọn bàbá yẹn dẹ̀ fún mi ní tó jẹ́ bí bàbá fún mi yẹn. Wọ́n fún mi ní nǹkan kan pé tí n bá ti anything nǹkan tí n bá rí níbẹ̀, mo sá tà sí ibẹ̀. So àwọn èèyàn yẹn lọ gbé ọlọ́gẹ̀dẹ̀ yẹn. Mo sá kúrò ńbẹ̀, mo dì yẹn sínú àpò. Mo jù sínú gbérí. Mo ń lọ. Later, mo tún rí ojú kan. Ojú yẹn nígbà tí màá ta yẹn, mo sá dé bẹ̀, ìgalà méjì ni mo bá ní ibẹ̀. So mo wá ṣe gbé ìgalà yẹn tí mò ń lọ sí ilé. Tí mo dé, mo fẹ́ wọnú abúlé pé kí n pe àwọn tí tá máa jọ lọ gbé ìgalà yẹn. So mo fẹ́ wọ inú ilé, mo sá rí ojú yẹn pé ojú yìí, ojú ẹran náà leléyìí. Mo sá ta ìbọn sí. Nígbà tí màá dé bẹ̀, ó di olóńgbò. So olóńgbò kẹ̀, báwo lolóńgbò ṣe jẹ́ nǹkan kan?
mo ṣáà mọ àwọn inú àdó tí bàbá yẹn fún mi, ṣáà ta nǹkan inú rẹ̀ yẹn, mo tún gbé sí, mo tún ta sí olóńgbò yẹn. So mi ṣáà gbé olóńgbò yẹn ń fear, mo ṣáà lọ sí ọ̀dọ̀ bàbá yẹn padà pé nǹkan báyìí mo máa rí. Bàbá ní kò sí nǹkan pé kí n gbé olóńgbò yẹn pé kí n máa lọ sí ilé. So mo ṣáà gbé olóńgbò yẹn, mo wá sílé. Nígbà tó máa di ọjọ́ kejì tí mo ní sẹ́wọ̀n òru ní ìyẹn. So nígbà tó di àárọ̀ ọjọ́ kejì, ìyá kan tó jẹ́ bí ará àdúgbò wa, ìyá yẹn ní pé ẹran àwọn tí mo pa lánàá pé kí n má hà á tán o, pé kí n bá wọn kó ìtà wọn, pé kí n ṣe ètùtù àwọn. Mo ṣáà mú ẹ̀dọ̀ kùfù òkété tí mo kọ́ pa yẹn, mo gbé lọ fún wọn. Mo dẹ̀ mọ́ ẹran, mo mú ibi itan, mo fún wọn ibi gàlà méjì yẹn, mo fún wọn tán kan, mo mú ẹ̀dọ̀, mo mú òkété yẹn, inú olóńgbò yẹn náà mo lọ fún wọn. Èmi ò dẹ̀ kí ń jẹ olóńgbò yẹn, so mo ṣáà ha gbogbo ẹ̀ fún àwọn èèyàn. So gbọ́sọgbò bó ṣe di ní ìrọ̀lẹ́ rẹ̀, mo kàn lọ sí gbálẹ̀ ni. Ìyá yẹn ṣàdúrà fún mi. So mo ṣáà lọ ní ìrọ̀lẹ́ rẹ̀ tí mo lọ sí gbálẹ̀, mo tún pa akọ ẹran mi. So àwọn ìrírí àkọ́kọ́ tí mo kọ́ rí nìyẹn. Ìrírí yín kejì ńkọ́? Ní ti ẹlẹ́kejì, ní ìjọ yẹn, mo lọ sí oko ni. So bí mo dé oko tí mo lọ, ọkàn mi ò jẹ́ lọ sí oko níjọ́ yẹn. Ara ṣáà pé kí n ṣáà pursue àti lọ, mo ṣáà gbéra. Mo kọ́ ti sùn, so mo wá dìde padà pé jẹ́ kí n lọ sí oko. Mo dẹ̀ ní àjọ kan tí mo fẹ́ dá ní ìjọ yẹn, jẹ́ kí n try lọ pé Ògún máa ṣe ìyanu. Ṣáà try, ṣáà ń lọ. Mo dé ibi àkọ́kọ́, mo rẹ́tu, mo pa ẹtu yẹn, mo gbé. Mo wá dé ibì kan, so ibẹ̀ igi kan wà ńbẹ̀, igi yẹn apá la máa ń pe igi yẹn. So bí mo wá dé ibi apá yẹn, mo ṣáà rójú yẹn. Nígbà tí màá débẹ̀, màlókò ni mo bá. Mo ṣáà fẹ́ gbé màlókò yẹn. Màlókò yẹn àwọn ẹran tí mo bá ń so ṣáà le wọ́n ilẹ̀. Kí ló fa eléyìí? So nǹkan táwọn bàbá wa tán fún mi yẹn, so mo ṣáà tún lò ní ibẹ̀. So mo ṣáà gbé màlókò yẹn. Time tí màá gbé màlókò yẹn, ẹ̀gbẹ́ kan ó ti sí mọ́ ilẹ̀. Ẹ̀gbẹ́ màlókò yẹn? Ó ti sí mọ́lẹ̀. Ẹran tí mo tà nísinsìnyí, nígbà tí kì í ṣe ẹran tí ó ti kú síbẹ̀. So but èmi náà ṣáà mọ̀ pé àṣé pé bí ọdẹ ṣá, so mo ṣáà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Mo ṣáà gbé màlókò yẹn, tí màá délé, a wúye màlókò yẹn. Bá ṣe wí. So bá ṣáà ṣe wí tán, mo pín fún àwọn ará abúlé. So èmi dẹ̀ ní tí bá pa irú ẹran tó jẹ́ bí ẹran tó lámì bẹ́yẹn, mi ò kí ń tà. Mo máa ń fún àwọn tá jọ wà ní inú abúlé ni. So tí bá dẹ̀ ti fún wọn bẹ́yẹn, kò lè pẹ́ tí màá tún fi rí
omi pa. tí màá fi rómi pa. Ìrírí yín kejì ni. Bẹ́ẹ̀ ni sà. Ìrírí yín kẹta ńkọ́? Ẹ̀kẹta ni ọjọ́ kan a lọ sí ìgbẹ́ wàwá ni. So bá a ṣe dé wàwá ńjọ́ yẹn, àwọn ọ̀gá mi digbí tí mo bá wọn ní ibi iṣẹ́ ọdẹ ni. So àwọn bàbá mi olóòdẹ mi olóyè Báméjì àti àwọn bàbá Sọjí ìgbẹ́ẹ̀gbẹ́ la dẹ lọ ní ìjọ yẹn. Bá a ṣe débẹ̀ mo ta ìgalà kínní mo pa. So ìmíì àwọn alájá tó máa ń pariwo ìmíì ń bọ̀ ní lẹ́yìn mo dẹ̀ ti kúrò níbi tí mo ti ta àkọ́kọ́ yẹn. Wọ́n wá ń wá ìgalà míì ń bọ̀, ìgbà ń bọ̀ lẹ́yìn o. Mo ṣáà ta ìyẹn. So ojúbọ kan rí eruku ẹni mo rí tó kàn sọ àṣìngbé bí ìjì níbi yẹn. Tíjì kan sọ. So àwọn mo dẹ̀ pé wọn bá mi nǹkan báyìí mo rí. Wọ́n ní pé ká kúrò ńbẹ̀. Ẹran yẹn wà nílẹ̀. Ẹran yẹn ò sí ńbẹ̀, a rí. Ìjì lásán lẹ rí. Ìjì lásán nìkan náà ni a rí tó kàn fẹ́. So ìyẹn ni ìrírí kẹta. Ẹ̀sìn rẹ́ran mọ́ra. Àrẹ́ràn yẹn. Ìbọn dẹ̀ bàtà rẹ̀ rí ẹ̀jẹ̀ ní tírèsì ẹ̀jẹ̀ àti ibi tí ẹran yẹn ti ṣubú. Ìrírí mi ńkọ́? Ìrírí mi tí mo rí ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ dé abúlé ni torí mo ti lọ sí ìgboro tẹ́lẹ̀ tí mo ti ń ṣiṣẹ́ nígbà tí mo jáde school. Nígbà tí mo jáde school kó tó di pé mo bẹ̀rẹ̀ pé láti máa yin ìbọn. Ìgbà yẹn mo ti jáde school tí mo ti lọ sí ìgboro trailer driver ni tẹ́lẹ̀. So nígbà tí ó dẹ̀ sí tíṣẹ́ tí ò ráyè mọ́ pé bí ká ríṣẹ́ lónìí ká bá ṣe oṣù kan ká má ríṣẹ́ mọ́ ni mo fi padà sí abúlé padà. So níjọ́ àkọ́kọ́ tí mo kọ́ lọ sóko, èmi àti ọmọ ìyá mi kan la jọ máa ń lọ. Àṣìngbé mi kan máa ń fear pé bóyá àwọn kan wà ńbẹ̀ pé torí àwọn bàbá wa náà ní àwọn ìbọn yẹn, ìbọn yìí wà nínú ilé tó pọ̀. So tí mo ṣáà fi gbé ìkan ńbẹ̀ nígbà yẹn. So ìyẹn tí mo máa ń gbé a máa ń lọ everyday. A kì í rí nǹkan kan ju òkété lọ. Òkété lásán ni a máa ń rí. So ìjọ́ tí yẹn ò wá tẹ̀lé mi tí mo sá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n màmí kan. Bàbá yẹn ọdẹ náà ni wọ́n, àgbọ̀dẹ dẹ̀ ni wọ́n ní gbogbo àdúgbò yìí. So mo sá lọ bá bàbá. Bàbá ní pé òkété náà ni màá kọ́ pa. So bàbá wọ́n ṣáà fún mi ní kíní yẹn bí ẹ̀yọ̀nú ṣá. So bí wọ́n ṣe fún mi ní nǹkan yẹn pé bí ẹ̀yọ̀nú pé kí n lọ lò ó. Pé bọ̀ òkété ni màá kọ́ máa pa o pé mo ní wá ẹran ńlá náà pé kí n ṣáà tiẹ̀ kọ́ tiẹ̀ máa rí àwọn eléyìí tí màá fi jẹun. So a ṣáà ń lọ. Ìyẹn ò tẹ̀lé mi mọ́ nígbà yẹn tó máa ń ra sìgá fún yẹn pé kó máa fa sìgá. Èmi ò dẹ̀ ń fa sìgá. So pé kí yẹn máa fa sìgá tẹ̀lé mi. So ìyẹn ó ṣáà ní òun ò lọ mọ́ ńjọ́ yẹn pé òun ò lọ mọ́ pa kí n rí nǹkan kan. So ó ṣáà dijọ́ yẹn mo ṣáà lọ. Mo dẹ̀ lo nǹkan tí bàbá yẹn fún mi. So mo kọ́ pa òkété méje. So later wá lọ ṣáà ń lọ. Bí mo ṣe ń lọ mo ṣáà tún pa ẹ̀tù torí ìgbà yẹn mi ò tíì wọ ẹgbẹ́ ọdẹ. Fẹ̀yìngbé ni mo máa ń dẹ. Àṣìngbé kán má baà rí mi pé kán má gba ìbọn ní ọwọ́ mi. Òótọ́ bàbá mi ọdẹ ni o.
bọ̀ mi ò tí ì wọ ẹgbẹ́ ọdẹ ìgbà yẹn ọdẹ wọn tì pé ká máa gba ìbọn lọ́wọ́ èèyàn so mo ń dẹ fẹ̀yìn gbà mo sáà tún pẹ̀tù méje náà. Ẹ̀tù méje. Bẹ́ẹ̀ ni so ẹtù yẹn wọ́n á yin nǹkan bàbá mi náà ni mo wá bá ọdẹ digbí so pé àwọn mo ta ẹtù kan bí bàbá ó ń ké mi ò rí ẹtù yìí bọ̀ ẹnu bí tí mo gbúrò ẹtù yẹn mọ òun lélẹ̀ so wọ́n ní pé kí n má wọ́n rí pé a máa rí wọ́n sábà mi kó àwọn ajá wọn a sáà wá ẹtù yẹn lọ so nígbà tá a máa fi dé ibi ẹtù yẹn ò ní irun lára mọ́. Ẹran báwo? Ẹtù yẹn àbá irun ní ara ẹ̀ mọ́. Ilé wa bá. Ọwọ́ skẹ́lẹ́tì tí ní wọ́n ti àwọn irun wọ́n ti pébù àbá irun ní lára ẹ̀ mọ́. Ó ti di skẹ́lẹ́tì wọ́n gbé ṣẹ́tù ilé sáà máa gbé sá wọ́n sáà ní ká gbé sáà gbé ẹtù yẹn so la fi lọ gbé àwọn eléyìí tí mo ti pa kọ́ yẹn la fi ṣẹ̀ṣẹ̀ wá lọ gbé so bọ̀ yẹn ó surprise mi pé báwo ni ó ṣe máa jẹ́ nǹkan kan pé kíni bàbá ní pé inú méje eléyìí tí mo pa yẹn pé kí n try pé kí n lọ há mẹ́ta fún àwọn èèyàn so mo sáà lọ há mẹ́ta yẹn ẹ̀ẹ́ta nígbà tí ó di bí ijọ́ kelo rẹ̀ mi àti àríṣe aṣáàtúnjọ dẹ iná àsìkò àgàlà 4 lálẹ́ ẹjọ́ náà. Lálẹ́ ẹjọ́ yẹn. Ṣóògùn lẹ fi pa ni? Kò sóògùn àìlóògùn àánú ni. Níjọ́ wo nínú yẹn dùn jù látìgbà tẹ́ ti sọdẹ? Ọdẹ wo lẹ lọ? Ìjọ́ tí inú mi dùn jù ìjọ́ yẹn mo dẹ náà ni mi ní owó nǹkan lọ mo dẹ̀ fẹ́ ṣe ọdún torí èmi ni àwọn tó ń jẹ́ brọ́dà mi àwọn àǹtí mi tó wà lẹ́kọ̀ọ́ ẹni tó wà ní Ìlọrin tó wà nílùú òyìnbó so ọ̀dọ̀ mi náà máa ń dé sí pé káwọn wá sí ọdún àṣẹ pé nígbà tí mi ti wà ní ibi báyìí torí kò sẹ́ni ọ̀kan ní ibẹ̀ mọ́ so ọ̀dọ̀ mi náà máa ń dé sí so mo sáà lọ́njọ́ yẹn àwọn náà ra ẹ̀pà fún mi pé kí n try pé tí n bá rí àwọn náà máa support mi so mo sáà lọ mo sáà pa àgàlà 7. Bẹ́ẹ̀ ni. Ẹ sì ní èso ògùn. Èso ògùn bàbá mi lógún mi ò kí ń lóògùn lákàáyé ń gbọ́. Ilé wa ń lò. Ẹ̀yọ́nú ni. Ẹ̀yọ́nú. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yọ́nú náà dáa. Níjọ́ wo nínú yín bàjẹ́ jù nídìí iṣẹ́ ọdẹ yìí? Ìjọ́ tí mo lè sọ pé inú mi bàjẹ́ jù ìjọ́ yẹn òjò rọ̀ tójò dá ni so mo dẹ̀ nídìí owó kan pé owó yìí o pé dẹ̀ ààrẹ tún ní ẹran lé so àwọn family ìyàwó mi dẹ̀ ń bọ̀ ní ìjọ́ yẹn wọ́n gbà kí n sáà wá ẹran gbígbẹ ńlé bọ̀ èmi ó dẹ̀ wù mí pé kí ó jẹ́ ẹran tútù pé àṣẹ ń pé ọdẹ so mo sáà lọ́njọ́ yẹn bí wọ́n á ṣe mo kọ́ yin ọ̀yà kan ọ̀yà yẹn gbà tí máa débẹ̀ ọ̀yà yẹn jẹ́ kékeré lórí ọ̀yà ò ní eléyìí pé bí mo ṣe rí nínú ewé ọjẹ́ ọmọ so mo sáà tún padà mo gbé yẹn mo jù sínú àpò pé àwọn ọmọ máa jẹ so mo wá kúrò ńbẹ̀ ìgalà kan sáà rọ̀ ó rọ ọmọ mi mo ti tó bá ń ṣe gbogbo ẹ̀ pé mo ti kì í bá ń padà ìgalà yẹn sáà rọ̀ bá lọ sáré pé kí n lọ já títì síwájú ẹ̀ ìgalà yẹn kò ju bí chair yìí lọ sí mi tó dẹ̀ jájú ọ̀nà tó náà wo pé kóhun tó sọdá tó dúró láàrin ojú ọ̀nà mo dẹ̀ gbé ìbọn lé gbáà tí máa gbọ́ ìbọn yọ nídìí. Ìbọn yọ nídìí. Mi ì sáà ríran mọ́
gbogbo ojú mi yẹn ó ti bò, mi ò ríran, bọ́nà yọ, ọ̀sọ̀ ó yọ dànù, igi ti fọ́. So lẹ́yìn pé mi kàn ṣáà ríran pé ẹ̀tù ó ti fín mi ní ojú, ìyẹn nìkan náà mo rí mọ́. So n tí mo kàn tọ́lọ́run kàn fi sọ́ mi délé ni pé kò ju pé àárín títì tó jẹ́ ìníjọ́ kejì ni mi bá tó dé ilé. Lágbára o. Ẹ dákọ yín fún gbogbo ọmọ Nàìjíríà. Èmi ni Ògúnọlá Olúmídé, tí alias mi ń jẹ́ Ògúnmídé. Ògúnmídé. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ẹ lè fún wa ní àwọn àjò kéékèèké tí èèyàn máa fi tọ́jú àrùn àbí tọ́jú ara? Ó wà. Ó yá. Ní tó jẹ́ bóyá bí nǹkan bóyá bí mísìsì fún tìta. Bẹ́ẹ̀ni. Èèyàn wá èso àfọ́. Àfọ́. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú ẹnu òpìrì. Ẹnu òpìrì. Bẹ́ẹ̀ni. Àti ẹ̀tù. Àti ẹ̀tù bàn. Bẹ́ẹ̀ni. Èèyàn lè tó bá ní owó lọ́wọ́, ó lè wá ẹ̀tù òyìnbó. So ẹni tí ò bá dẹ̀ ní, ó lè lo àwọn eléyìí tí ta fi ń yìnbọn yẹn. So ó lè lò. Then pẹ̀lú omi òrùn, èèyàn máa gún papọ̀ tó máa kúnná. So èèyàn á pò mọ́ ọṣẹ dúdú, èèyàn máa fi wẹ̀. Tí tábà mú. Ẹni bí mísìsì ṣá. So ó ṣiṣẹ́ fún. Yóò lọ. Bẹ́ẹ̀ni ṣá, lágbára Ọlọ́run. Ẹ tún wá fún wa ní kan sí. Ẹ̀kejì ni bí àgbo tápà nìyẹn. Tápà. Bẹ́ẹ̀ni tí jẹ̀dí bá ń ṣe. Bẹ́ẹ̀ jẹ́ pé tí tó lágbára gan. Èèyàn máa wá gbòǹgbò kàṣíà. Gbòǹgbò kàṣíà. Bẹ́ẹ̀ni. Àìdántọ̀rọ̀. Àìdántọ̀rọ̀. Orúkọ àlùbọ́sà ayù. Àlùbọ́sà ayù. Pẹ̀lú kí ló kọ eléyìí tó máa ń pẹlẹbẹ yẹn? Káfrà. Pẹlẹbẹ. Then eléyìí tó máa ń dàbí magí yẹn, káńfọ̀ àbí kí náà ń pè é, tó máa ń dàbí magí oní kíni yẹn. So èèyàn máa káńfọ̀ pẹ̀lú abìrì. Abìrì. So èèyàn máa kí papọ̀. Lágbára Ọlọ́run. Omi lè yóò bù sí. Omi lèèyàn máa bù sí. Omi lè yóò bù sí. Bẹ́ẹ̀ni. Ó dára fún jẹ̀díjẹ̀dí. Ó dára fún jẹ̀dí gan. Ẹ ṣé àdúpẹ́ o. Ọlọ́run dúró tì yín o. Àṣẹ. Àìní farapa o. Àṣẹ. Ẹ ṣeun.